oníṣẹ́ rí ó dúró dáadáa òun gbowó tó dáa kí ló wá dé tó tí ì níyàwó. kí ló ṣe méjèèjì. mọ́mí ẹ dẹ́rù bà wá. báwo. mọ́mí bẹ́ẹ̀ ṣe tú ọ̀rọ̀ ẹ sílẹ̀ ó lè dé káyà yàn já. ṣé àti níyàwó kì í ṣe nǹkan mi dẹ́mi lóhùn. mọ́mí èmi náà mọ̀ pé mi ń ṣọmọdé mọ́ ẹ̀yin náà dẹ̀ rí o ti tó àsìkò tó yẹ pé yẹ kẹtẹ máa gbọ́ mọ́ mi ìjókòó tẹ̀tẹ̀ rẹ̀ but ẹ wo èèyàn gbọ́dọ̀ wà careful ìbẹ́ náà lè máa sọ pé ìṣọ́ra ló gbàgbà tí bá kọ̀ wò pé mo fẹ́ fẹ́ yàwó àwọn obìnrin tó wà níta yẹn tó bá ṣe lẹ́ tó wà comfortable tó jọkùnrin báyìí á wò pé káwọn sáré lẹ̀ mọ́ ìfẹ́ gidi ò sí mọ́ ta ẹ gbọ́dọ̀ máa careful tí máa lọ kàn déédéé bẹ́ẹ̀sìn tí yàn lọ bẹ́ sí ibi tí tẹ́gùn wà kò ní dà mo ṣe ń take time mo ní sùúrù. Sọjí tó bá rìn rí wàá rí ìyàwó rí kí ló fẹ́ iṣẹ́ tó dáa wà lọ́wọ́ ẹ̀ owó tó ń gbà ó dáa ìwọ gan-an ó dúró déédéé kí ló wá dé èmi ń dàgbà lọ ìwọ alára ò ń ṣọmọdé mọ́ ìyàwó tó máa fẹ́ kẹjíjọ́ dàgbà ń sìn gbogbo ọmọ tẹ máa bí kí gbogbo yíyọ kọ́ mọ lùbọ́pọ̀ ọ̀rẹ́ lẹ máa ṣe ra yín kí ló wá dé tó dé owó mi ni. wọ́n mi ṣe rí pé mo dákẹ́ látẹ̀kàn ṣe rí ní orí ọ̀rọ̀ oníyàwó dé mo mọ̀ pé ẹ máa mọ̀ pé mi ò lè máa wo Sọjí báyẹn ṣùgbọ́n mo dákẹ́ nítorí pé a ti ń ṣe ètò ẹ̀ tó tọ́ láìpẹ́ mú mi. ẹ díẹ̀ fún mi kí n mú ẹ̀yin kọ́ bí tẹ́lẹ̀ ní ìṣẹ́ mọ̀ bí èdè mi ò ní. ẹ ń gbé kí n kún jù ojú ọkọ mi mo fẹ́ gbọ́mọ. ẹ máa ṣe ọ̀nà láìpẹ́ lágbára Ọlọ́run tó dárúkọ wa ẹ máa gbé àwọn ọmọ wa mi ẹ ti ń gbé wọn ẹ̀dẹ̀ tí wọ́n máa gbé wọn sí. Tí ẹ fẹ́ ta irú nǹkan tí ó dá tó yìí just like that. Mr. Sọjí ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọ̀sìn mi ló ń gbé báyìí àwọn báńkì ló ń disturb wa a ní àwọn other buildings náà tó jẹ́ pé àwọn báńkì ti gbà lọ́wọ́ wa iná fún wa ní 2 weeks notice pé ká fi come up pẹ̀lú owó tá a jẹ wọ́n if not pé ó máa gbà bíbá mi ò dẹ̀ fẹ́ kó gbà kọ́kọ́ tà báyìí mo ṣe wòye pé ká kókó dispose ẹ̀. the little thing tàbá tún lè make in there just use it to do some other things. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Sherry, madam, ọlọ́mọ àrùn àrùn mo ní another option instead pé kí n ra outright bẹ́ẹ̀. Sherry, mo kàn lè ra part of it kí n máa fi ṣe bí guest house fún business mi fún àwọn clients mi àwọn business partners tó wà from Bojubayeju náà. But the other part
mo lè yá yín lówó kí n fi settle bank and anytime tí wàá kọ́ wọn pẹ̀lú yẹn anytime at all it could be 10 years it could be 20 years I don't mind ẹ dẹ̀ sàn padà. Mr. Soji. Yes. Ṣé gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín. That's very kind of you. Mo bí ṣe lè dúpẹ́. Thank you very much. Káwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe rí mo ṣe nice yín is born out of bẹ́ẹ̀ ṣe wà receptive sí mi náà ṣe mọ́ ẹni tó bá ń lo condition báyìí tí inú ò dùn orí di bíi kí wọ́n fẹ́ ta bẹ́ẹ̀ kó máa lé fún àti rẹ́rìn but ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe rẹ́rìn tẹ̀lé welcome mi very warm ní àti mọ̀ pé obìnrin tó ní ọ̀dàdà ní mo lè mọ̀ pé lágbára Ọlọ́run à ń múra jù báyìí lọ. Àmín. So tí o bá máa ṣe pé àtúwà in business ni ká tiẹ̀ lọ discuss business over lunch somewhere. Ẹ má bínú ṣe rí mo ní lè lọ fún lunch báyìí sìn ẹ rí pé mo busy gan sìn maybe some other time. Okay, that's all right. Yeah. I'll call you. Àwọn máa ṣe máa ṣe final arrangement lórí arrangement. Okay. Thank you very much. Okay, nice day. Bye-bye. Okay. Bye. Okay. Owó ọ̀kadà, owó ṣe ní ọ̀hún gbà láṣẹ gbọ́dọ̀ lọ́wọ́ ìníṣẹ́ ní bàkàrà bá lórí àkàyè iṣẹ́ lọ́wọ́ àdékòkò ayọ̀ máa ní torí mi bàjẹ́ òye àgbègbè ìka òní torí mi lò ayọ̀ máa ní torí mi bàjẹ́ àgbègbè ìka òní torí mi lò. lọ́jọ́ èyí tí mo pàdé ìkọjá sí torí mo ṣe ń wo sún rẹ̀ wọ́n pé alálùbáríkà lọ kọ́ ló máa jẹ́ kó lè gbòye dúró lè gbà tèmi mo tó dùn àpò lè kú rẹ̀ ní ìfúnjọ ṣé láì ní mo ń lójú ẹ̀mí ẹ̀ sọ̀rọ̀ ṣá. Yes, madam.
ok tí yín ọ̀gá lè.